Ha, ẹ káàsán o, ẹ sì kú àárọ̀, ẹ káalẹ́ níbi gbogbo tí Ọlọ́run ti fún yín ní orí ọ̀fẹ́ láti máa wo àwọn fídíò wa. Ojú òní tì ní agbára Ọlọ́run, ẹ ò ní fi ara kẹ́ fi gbàrúwé ayé. Gbogbo ẹni tí ń wo fídíò wa yìí, mo gbàdúrà fún yín wípé ibi kò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo àwọn tí ń wo fídíò yìí pẹ̀lú ọkàn kan, mo gbàdúrà fún yín, bí ní bá rí báyìí fún yín ọ̀la tí àwa náà ò mọ̀, tẹ́yìn gan ò tiẹ̀ mọ̀, ọ̀la máa padà dára fún gbogbo yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Baba Confirm JP. Gẹ́gẹ́ bí mo ti máa ń pariwo rẹ̀ wípé òdú ni mí, èmi kì í ṣe àìmọ̀ fún olóko. Kí tó tún máa lọ, ẹ jẹ́ kí àwọn màmá wa, bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa tó wà ní Amẹ́ríkà, tó wà ní Canada, tó wà ní Scotland, tó wà ní UK, tó wà ní Dublin, tí wọ́n wà ní àwọn Europe pátápátá, ní ẹ̀ka Germany ní ẹ̀ka Italy ní Scotland ní Croatia ní Finland ní Sweden ní France ní Italy ní gbogbo bẹ́ẹ̀ lọ ní Europe. Mo kí yín gbogbo ẹ̀yin yẹn wá tẹ́ wà láfíríkà, mo ṣe sàndákà yín, mo kí dodo yín náà. Ẹ̀yin dodo yẹn wá tẹ́ wà ní Asian country, mo kí yín o, ojú òní tì wá. Gbogbo ẹ̀yin yẹn wá pátá èyí tí ẹ wà ní South America and North America, mo kí dodo yín o. Dodo yín lẹ máa kó èrè oko délé. Ẹ sì kú ọ̀rọ̀ Yorùbá nation tí a gbàgbọ́ wípé Ọlọ́run ó máa gbà fún wa láìpẹ́ àti láìjìnà. Ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé bí kò bá sí ìdí, obìnrin wọn kì í jẹ́ kúmólú. Nínú fọ́nrán yìí mi ò ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀, ṣùgbọ́n mo máa bá gbogbo àwọn èèyàn wa tí àjọ máa ń sọ̀rọ̀, tí wọ́n máa ń wo fídíò mi tó jẹ́ onílàákàyè ènìyàn, mo máa fẹ́ sáré bá yín sọ̀rọ̀ kíákíá, kí èmi dẹ̀ tó bá tèmi lọ kúrò níbí gẹ́gẹ́ bí ohun tí Olúwa sọ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí tó máa sọ fún mi wípé bàbá òun fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí nǹkan báyìí. Reply mi fún wọn ni wípé èmi ò ń déédéé sọ̀rọ̀ àfi bí Olúwa bá ní kí n sọ̀rọ̀. Kì í ṣe ni mo ti ń sọ, èèyàn ò lè rán mi sí èèyàn. Olúwa nìkan òun ni ó lè wọ inú mi wípé sọ ọ̀rọ̀ tí mo fi ń sọ. Fún àǹfààní ẹ̀yin tó máa ń pè mí tó máa sẹ́ndì kọ́kọ́ sí pé kí n wò ó, bàbá ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. Èmi ò ń sọ̀rọ̀ lórí nǹkan kan o. Ohun tọ́lọ́run bá rán èmi lèmi máa wá ń sọ ń bí. Látijọ́ tèmi dẹ̀ ti ń sọ ohun tí Ọlọ́run rán mi, mi ò tẹ́rí o, wàláì. Ohun tó Olúwa sọ fún mi nìyẹn. Ohun tó bá ṣáà ti rán mi, òun ni kí n wá máa sọ jáde. Òun náà ni mo tún wá sọ lónìí. Mo dẹ̀ tún fi àkókò yìí tún fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tí ẹ ń sọ wípé ìran wo làwa ń rí, kí là ń sọ gan, kí là ń lólúwa rán wa. Ìwọ má wọ̀rì. Ohun tó Olúwa ní kí n sọ fún wọn ni wípé ìgbẹ̀yìn ẹ ló máa dolóko àdá rẹ̀. Lénìí ohun tó Olúwa ní kí n sọ fún gbogbo ìwọ tí ò ń tẹnu mọ́ wípé kí ni ìran wo là ń sọ, kí ló ń pè ní kiri kan, kí ni psychology, èwo ni spiritual. Don't worry, I don't use psychology. I'm a spiritual man, I'm a prophet,
I remain that prophet. I remain the spiritual man. I run spiritual church and I do spiritual work. So therefore it remains like that. Mi ò lè change nation mi, mo dẹ̀ lè change iṣẹ́ tí mo ń ṣe. Ìránṣẹ́ Ọlọ́run ni mi o, ẹni ẹ̀mí sì ni mi pẹ̀lú. Mo dẹ̀ ní ìjọ ẹ̀mí, mo dẹ̀ tún ṣiṣẹ́ mi fáwọn tó bá gbà á gbọ́ ni, kì í ṣe ọdún ṣe tó gbé èèyàn. Ẹni tó bá pè mí gan tọkàn mi bá ní kí n má ṣe nǹkan kan fún màá block ẹ̀ dànù ni, that is me. Kì í ṣe pé mo lówó, ṣùgbọ́n ohun tí ẹ̀mí tó ń bẹ nínú mi tó ń pè ní ẹ̀mí Ọlọ́run tó bá ti sọ fẹ́mi, òun lèmi máa ń ṣe. Àtijọ́ tí mo ti wá ń ṣe mi ò tẹ̀rí rárá. So therefore màá máa sọ fáwọn tó fẹ́ bá mi dòkòwò pọ̀ pé tí o bá ti gbàgbọ́ lórí ohun tó fẹ́ ṣe, má sẹ́ǹdì owó ẹ̀ sí mi. Bó bá sẹ́ǹdì ẹ̀, jẹ́ kí n sọ fún ẹ, bàbá parí ẹ̀tọ́ tá a sẹ́ǹdì ẹ̀ sí ẹ gan kò lè ṣiṣẹ́. Àwọn tó gbàgbọ́ nìkan ló lè ṣiṣẹ́ fún. Ohun tí ènìyàn bá gbàgbọ́ nínú rẹ̀, òun ní ṣiṣẹ́ fún. Tàbí tó gbé ìwọ tó ń bú wa máa sọ prọfẹ́sì rádaràda, àwọn ò ní kó má bú wa o, ṣùgbọ́n Olúwa ní kí n sọ fún ẹ wípé ìgbẹ̀yìn ló máa dolóko àdá ẹ. Olúwa ló ní kí n sọ bẹ́ẹ̀. Ṣé o ń gbọ́ mi? Olúwa tún ní kí n sọ fún ẹ wípé ó máa di adọ́run mòótọ́, kò ní pẹ́ kò ní jìnnà. Ẹni tó bá dẹ̀ ń pè ní adọ́run mòótọ́, òun ni ẹni tó kú tí wọ́n pa sípò ohun táwa ń sọ wípé sẹ́ Olúwa ní bẹ́ẹ̀ kọ́ ló ṣe jẹ́ kí ó ṣe rí, tí wọ́n ní pé àwọn ò gbọ́ ohùn Olúwa. I am a prophet, mi ò ní change ẹ̀, kò dẹ̀ sẹ́ni tó lè change ẹ̀ mọ́ mi lọ́wọ́. I remain the same. Ohun tó Olúwa dẹ̀ ràn mí, I remain the same. I will still come, màmá jáde síta láti wá máa sọ, nobody can change it. Láàárọ̀ yìí, òru mọ́júmọ́ àárọ̀ yìí, ohun tí Olúwa fi wọ̀n mí nìyí. Fún gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin kìrìsìtẹ́nì àti ẹ̀yin abọ̀rìṣà, kó o tẹ́tí gbọ́ mi dáadáa. Mi ò ní pẹ́ nínú fídíò yìí, mo ní pẹ́ kúrò yín báyìí sẹ́yìn. Mo kàn fẹ́ drop yìí ní kémi kúrò mi. Tí ẹ̀yin kìrìsìtẹ́nì tí àpò mi ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muslim and Muslim ticket rí tó Olúwa ọ̀ràn mi, ṣùgbọ́n lóru mọ́júmọ́ ìní máàárọ̀ tí mo jí, ìran tí mo rí nìyí o, wípé tí wọ́n bá padà succeed, Olúwa fi wọ̀n wá pé wo táwọn èèyàn yìí bá succeed tí wọ́n wọlé tọ́dẹ̀ gbé Muslim ticket wọlé, Olúwa ní kí n sọ fún ẹ̀yin kìrìsìtẹ́nì wípé bí wọ́n bá ń jó chọ́ọ̀chì yín, ìjọba ò ní sọ nǹkan kan sí i. Bẹ́ẹ̀ ni ẹ̀yin abọ̀rìṣà tí wọ́n bá ń nà yín níta, tí wọ́n ń jó shrine yìí, ìjọba tó ń rùlù nígbà yẹn ó fi ọwọ́ sí ni o. Ṣé ń gbọ́? Ohun tó máa ṣẹlẹ̀ ni ìran ni ó kàn fi wọ̀n wá pé kí n wo tó bá padà rí bẹ́ẹ̀. But mo ti sọ tẹ́lẹ̀ pé Olúwa sọ wípé Tinubu kò ní wọlé, kò lè wọlé presidential election yìí. Àyàfi tí wọ́n bá gba ọ̀nà ẹ̀bùrú wọbẹ̀. Ṣùgbọ́n under the equation of God that based on justice and truth, equality, do you get me? Olúwa sọ wípé kò lè wọlé. Mi ò wá mọ̀ o gẹ́gẹ́ bí ohun tó ní, àfi tí wọ́n bá gba ọ̀nà ìbúrú yẹn, òun ló tún wá fi wọ̀n mí ní mọ́júmọ́ àárọ̀ yìí tó ní kí n wo tí àwọn ará bí yìí tó bá pé wọ́n wọlé, kí n rí ohun tó fẹ́ ṣẹlẹ̀ o. Wọ́n máa pa ṣọ́ọ̀ṣì run. Ìkíní nìyẹn, ẹ lọ kọ sílẹ̀. These are video. Àwọn ò ń ṣe àwọn tó ń yọ fídíò kú orí íńtánẹ́ẹ̀tì kan máa delete ẹ̀. Àwọn ò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀. Àsọtẹ́lẹ̀ ni ohun tá a gbọ́, ohun tá a rí làwa ń sọ. Ìwọ ló gbà wá gbọ́ pé wòlíì ni wá. Mi ò dẹ̀ ní kó o gbà mí gbọ́, ṣùgbọ́n ó máa dí ọ̀run kó o tó gbàgbọ́. Mo fi ìgbésí ayé mi búra ẹ̀. Ó mọ̀ pé nǹkan tó bá ṣúọ̀ fún yàn lèèyàn fi ìgbésí ayé òbúra wá, kì í ṣe onírọ̀.
do you get me? Ṣùgbọ́n ó máa dí ọ̀run yẹn sẹ́ kó tó wá padà róòtọ́ pé bàbá yìí dẹ̀ sọ tòótọ́. Ohun tó ló wá fi wọ̀n mí ni wípé kí wo táwọn arábí bá wọlé pẹ̀lú muslim ticket tí wọ́n sọ yìí, wọ́n á jó chọ́ọ̀chì o lórí àṣẹ tíjọba dẹ̀ fún ọ ní òde ní rí justice on anything. Ṣé máa pariwo you need justice for this, you need orí àṣẹ tíjọba tó ń rùlù ńgbà yẹn tí wọ́n jẹ́ muslim orí àṣẹ tí wọ́n pa nìyẹn. Ọlọ́pàá ò ní bẹ́ẹ̀ dá sí. Wọn ò bá pa kìrìsìtẹ́nì, ọlọ́pàá ò ní bẹ́ẹ̀ dá sí. Tó o bá pariwo níwájú mọ́ṣáláṣí tó lóun òun kàmpéènì lọ, òun kàmpéènì Jésù tí wọ́n bá bọ́ta tí wọ́n bá gé ẹ lórí, kò sí nǹkan tó kan ìjọba níbẹ̀ o. Wọ́n máa sun ilé awo. Muslim is nowhere to be found. Who is Muslim? Kí ló ń pè ní mùsùlùmù? Kí ló ń pè ní kírísítẹ́nì? Ẹ̀sìn méjèèjì ẹ̀sìn olórí burúkú ni. Ẹ̀sìn kírísítẹ́nì àti ẹ̀sìn mùsùlùmù ẹ̀sìn wèrè ni, ẹ̀sìn olórí burúkú ni. Mo mọ̀ wípé wọ́n sì máa tẹ̀ débi wípé a máa jáde láti bà gbogbo ẹ̀ jẹ́. Ìjà ẹ̀sìn la máa kọ́kọ́ jà ká tó jàjì òmìnira. Ẹ ríran wò ẹ mú dání pé bàbá kọ̀ǹfàmù sọ, mo fi gbèsè ayé mi bú rẹ̀. Ẹ máa rí wípé ìjà ẹ̀sìn máa ṣẹlẹ̀ ká tó jà ìjà òmìnira, nítorí wípé àwọn mùsùlùmí máa fẹ́ máa gùn wá gìrìgìrì. Wọ́n dẹ̀ fẹ́ gbọ́ ìtàn ni. Ìtàn lẹ fẹ́ gbọ́. Ẹ ò sí láyé tẹ́lẹ̀ náà, àtẹ̀yin àti kìrìsìtẹ́nì tẹ́ ń pariwo òṣìkiri. Ṣẹ́yìn wà nù ayé ni nígbà tí àwọn ẹlẹ́sìn àbáláyé ti wà, táwọn bàbá wa ti ń ṣe ẹ̀sìn àbáláyé. Níbo ni mùsùlùmí wà àti kìrìsìtẹ́nì? Ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin ọmọ ìrankíran, ẹ̀yin aláyé bàjẹ́. I am telling you, ẹ̀yin kan, èmi ò ní time pẹ̀lú ìwọ̀n pé olórí burúkú lẹ̀yin kan nìna. Ìdí tẹ́mi ṣe kúrò lára yín náà ni pé ṣe ẹ̀ ń sa oògùn sára yín. Ẹ̀yin tó fẹ́ jẹ sẹ́kítírì á máa sa oògùn sáwọn tọ́jọ́ kójọ pẹ̀ tọ́jọ́ fẹ́ vóòtì. Ẹ̀yin tó fẹ́ jẹ pẹ́sidẹ̀ntì á máa sa oògùn síra wọn. Làwa ṣe kúrò lára yín. Ṣebí ò nídìí láti pè yín kánì, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ ní chọ́ọ̀chì tẹ̀dẹ̀ mọ́ Ọlọ́run ló pè yín, tí kì í ṣe 419 tẹ́ ń ṣe kiri. Ẹ dìde lórí àdúrà lórí ohun tí mo sọ yìí. Tẹ́tí Muslim gẹ́gẹ́ bí ìran tó Olúwa fi wọ̀n mi. Mọ́júmọ́ èní, today is Thursday. Today is on the 15th of September. Gẹ́gẹ́ bí ohun tí Olúwa fi wọ̀n mi ní Nàìjíríà yìí o. I am telling you. Àwọn Mùsùlùmí á sì máa wá gbé gbogbo òfin yẹn jáde pátápátá. Ṣàríà ní ìgbà wọ́n gbé jáde. Téèyàn bá ṣe báyìí, ọmọ àrìn yẹn mọ́lẹ̀ ni. Nínú ṣàríà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí kò bá wọn sọ pé báyìí ni kọ́ máa pààyàn kiri, wà pé ọmọ adìyẹ tí wọ́n fi inú ara wọn kọ, ọwọ́ ara wọn kọ, wọ́n á gbé jáde. Wọ́n ní tó bá ti ṣe báyìí kí wọ́n pa ẹ́, tó bá ṣe báyìí kí wọ́n gé ẹ lẹ́sẹ̀. It is going to happen in Nigeria. So therefore, wà á padà kọ́kọ́ rí wípé ìjà ẹ̀sìn ló máa kọ́kọ́ wáyé kí a tó rí ìjà òmìnira èyí tí àwa fẹ́ ní à ń lépa lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yin aláwo, ẹ̀yin babaláwo, tẹ́ ń bóòsì kiri lórí íńtánẹ́ẹ̀tì, tẹ́ ò jẹ́ nǹkan kan tẹ́ pẹ́ kàn fi yẹn wá máa ṣe 419 fáwọn èèyàn ni. Ẹ máa wọ ṣàkì kiri. Ṣẹ́yìn náà ráyé yín. Ìlọrin lásán ẹ lọ síbẹ̀. Ìlọrin tó já pé ìlú yìí ti gbogbo wa ni. Ẹ wà ńlọrin, ẹ wá lọ bọ Ọ̀ṣun nínú odò. Àwọn àfọwọ́ wa yín wálé wọn ni ẹ sá lọ. Ṣé pé lórí burúkú ni gbogbo yìí? Ó yàtọ̀ pé ohun tẹ́ ẹ dé dání ẹ ti sọ di rọ́. Nígbà tí àwọn bàbá ti wà, àwọn bàbá ńlá wa, I don't talk about bàbá ńlá tiẹ̀. Èmi ń sọ ni àwọn bàbá ńlá wa tí wọ́n sì jogún ogun fún wa títí di òní. Tí wọ́n dẹ̀ ń sọ fún wa wípé ká má pa ìran ti àwa run o. Tí wọ́n sọ fún wa pé ohun táwọn kó sílẹ̀ tó bá yá, òun la ṣe máa padà pọ̀nlé. Táwa náà tún wá padà rí lé pé ohun tó kó sílẹ̀ yìí, òun la ṣe máa padà pọ̀nlé.
nítorí pé wọ́n máa fọ́ ojú kìrìsìtẹ́nì ojú ẹ̀ lọ ọ ti fọ́ ojú kìrìsìtẹ́nì already. Gbà tí àwọn kan ti ń pe àwọn ọmọ olè, tí wọ́n ti ń pe ọ̀daràn, tí wọ́n ti ń pe ẹni tó ń ṣekú pani, àwọn tí wọ́n ń gbé iṣẹ́ lé lọ́wọ́, àwọn politician tí wọ́n máa gbé iṣẹ́ lé lọ́wọ́ pé kó máa pa àwọn èèyàn kiri, tí wọ́n ti ń pè ní ọmọ àwọn. ṣé pé wọ́n ti fọ́ ojú kìrìsìtẹ́nì, wọ́n ti fọ́ ojú mùsùlùmí, ṣé pé báwọn ti fọ́ gbogbo bàtà wọn tó ń ró kò dán ní ọdún 30 years 40 years 50 years 60 years sẹ́yìn, ṣé pé wọ́n ti bá dodo ẹ̀jẹ̀ báyìí. ṣe olúwa àwọn bàbá wa sọ fún pé ohun tí àwọn délé wa lọ́wọ́ yìí ká má parun o, nítorí pé òun ni ó sì máa padà wá jẹ́ supreme tó bá yá. ṣé pé òun ló ṣẹlẹ̀. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá wà nínú ẹgbẹ́ awo yìí, tẹ́ wà nínú ẹ̀sìn àbáláyé yìí, ẹ̀yin náà ti fẹ́ bà ẹ̀sìn àbáláyé jẹ́. Who is Christian? Who is Muslim? Ta ló mọ̀ wọ́n? ṣebí ẹ̀sìn tọkọ̀ gbé wá ni. èmi kì í sọ̀rọ̀ síbi tí kò jẹ́ kí n sọ̀rọ̀ sí. bí bá máa sọ̀rọ̀ mi, èmi máa ń sọ, èmi ò bá yàn parọ́, mi ò mọ bí wọ́n ti ń purọ́, mi ò ètì irọ́ ni mo ètì jù láyé mi. tó bá ń bá mi sọ̀rọ̀ báyìí, àwọn èèyàn tí mo ti block, àwọn tó tiẹ̀ pera wọn lólówó gan, tí wọ́n pera wọn ní olówó, ọmọ máa wò mí o, mo ti block wọn dànù on my phone, on my WhatsApp, tó pera wọn lólówó tí mo kọ tiẹ̀ rí traces wípé irọ́ ni wọ́n pa pẹ́rẹ́. I will block them. If you want to talk to me, you tell me who you are. ẹ wọ́n máa parọ́ ọ̀n parọ́ lọ́dọ̀ tèmi, èmi ò dẹ̀ ń parọ́ fún yàn. bí ó ṣe rí lọ́kàn mi, òun lèmi ṣe máa ń sọ̀rọ̀ tèmi jáde. ohun tó lúwa fi wọ̀n mi, òun ní kí n sáré sọ fún yẹn. ẹ̀yin kìrìsìtẹ́nì tó jẹ́ olódodo, ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ kún fún àdúrà, kẹ́dẹ̀ lọ gbáradì, nítorí pé mo apàdà rí láàrin ìrìn àjò yẹn tó lúwa fi wọ̀n wá lọ́sàn-án yẹn ní òru mọ́júmọ́ èní, wípé ó ṣeé ṣe kí a ja ìjẹ̀sìn kí a tó ja ìjà òmìnira Yorùbá nation. tí muslim ticket tó bá padà lọ ṣe kí ni, tó bá padà gbọ́ ọ̀nà ẹ̀bùrú tó bá wọlé, wọ́n máa ní kìrìsìtẹ́nì lára gan o, wọ́n máa ní mùsùlùmí lára gan. tí muslim ticket bá padà wọlé, èrò inú wọn láti sọ orílẹ̀-èdè di ìlú mùsùlùmí, bí àwọn ará Ìlọrin ṣe ń sọ pé àwọn làwọn ní Ìlọrin, mùsùlùmí ló ní Ìlọrin. ìlú tó jẹ́ ìlú gbogbo wa, ìlú tó jẹ́ pé ìlú gbogbo wa ni, lèèyàn kan lòun ni. ìjọba dẹ̀ ń wò wọ́n, ìjọba wa ò dẹ̀ lọ gbé wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa wọ́n. ẹ dẹ̀ pè wá ní we are one Nigeria. because ìlú tí wọ́n ti lè sọ, ibi tí wọ́n ti lè sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn, you have as a government of a country, you need to go there to correct them. ẹ pé gbogbo wọn síta wípé ìlú yìí ò ń ṣèlú yín nìkan o. tí kò bá ṣe pé ìjọba yẹn gangan ó ní nǹkan tó fẹ́ ṣe lọ́kàn, gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run fi wọ̀n wá ní òru mọ́júmọ́ tòní, ni àwọn kan dẹ̀ ń pariwo àwọn làwọn ní mùsùlùmí ló ní Ìlọrin, mùsùlùmí ló ní kinní, olórí burúkú ọmọ kékeré kan náà. n tiẹ̀ máa ń gbàgbé orúkọ ẹ̀ báyìí. ọmọ tó jẹ́ pé ó máa ṣẹ̀sìn kú ni, ọmọ tó jẹ́ wípé ó wàláì ikú tó máa pa ọmọ yẹn ikú tiẹ̀ ń rùn lórí ẹ̀ gan níwájú Ọlọ́run, níwájú ayérayé, níwájú ẹni tí mo máa jíyìn gbogbo ohun tí mo sọ fún. ikú ń rùn lórí ọmọ kékeré tó ti ní báyìí bí àgàǹbàrí ni wọ́n ń pè. ẹ lè gbé fídíò mi dọ́dọ̀ ẹ̀, I don't care. ṣùgbọ́n ẹ jẹ́ kó yé pé bàbá confam ló sọ bẹ́ẹ̀. ohun tí mo gbọ́ ni mo sọ o, kó kíyèsí ikú ń rùn lórí ẹ̀. bìrà báwo ni sáfà wàhámàlẹ́hù sẹ́ẹ̀rìbùlínà sẹ́ẹ̀rìbùlínà yàwùfọ́tì ùlàmà kàtúrù. ikú rùn lórí ẹ sọ fún gàǹbàrí bí nǹkan ló ń porúkọ ẹ̀. yáyáyá gàǹbàrí ni. irú àwọn tó jẹ́ kí ìjọba lọ gbé nìyẹn. kírun yẹn máa kó fẹ́ dá wàhálà lẹ̀ lórí social media, kó wá máa sọ wípé Ìlọrin mùsùlùmí ló ní Ìlọrin. Can that be possible? ẹ dẹ̀ sọ wípé we have one Nigeria.
àwa ò gbà bẹ́ẹ̀ already o a ò gbà tó pé gbogbo táwa ń rí jẹ́ kí a mọ̀ wípé we are not one Nigeria. Ìyẹn tí wàá lọ bẹ́ẹ̀ ẹ tí wọ́n ń plan gẹ́gẹ́ bí ohun tó lọ́n fi wọ́n wá o lóru mọ́júmọ́ tèmi yìí ni o ẹ tún plan láti sọ ìlú ìdí ìlú mùsùlùmí. Anybody lábẹ́ ìran tí mo tún sọ yìí tó bá lóun fẹ́ jẹ president Nàìjíríà yìí tó sì wà láàrin bírú àwọn tí wọ́n ń lépa ẹ̀ pé ọmọ Yorùbá àti àwọn tó ń lépa ẹ̀ tó jẹ́ pọ́ ọmọ Haúsá kí n sọ fún yín ó máa work on the mandate. He will work on the mandate of the Fulani. Forget, go and hold it. Kò bá jẹ́ Tinubu kò bá jẹ́ Àtìkù àwọn méjèèjì yẹn if they want to be a president in this country again they will work on the mandate of the Fulanis. So at the end of the day ṣé iná wa ń rí báyìí pé ìran tọ́lọ́run fi ń wọ̀n wá ó mọ ohun tó ń sọ ìwọ ló gbọ́ Ọlọ́run gbọ́ mọ̀ yẹn sọ fún ẹ tòótọ́ àfi kó o dá Ọlọ́run gbọ́ tẹ kó má lérò pé lọ́gbà gbígbódò òṣì tó ń ṣẹlẹ̀ láyé o ó wà nínú Bíbélì àwọn ni wọn ò ká o. Christianity ò dá no Christian is good àwọn tí wọ́n ń ṣe Christianity yẹn gangan ni wọn ò dá I am telling you out of them I am good one out of them mo dẹ̀ gba Christianity mi gbọ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ gba ẹ̀sìn àbáláyé gbọ́ wípé ẹ̀sìn yìí la kọ́kọ́ bá kí Christianity tó dé ṣèdínú àwọn ẹ̀sìn àbáláyé tó wá rí iná o àwọn tí wọ́n wà ń bẹ́ sílé wọn máa ṣe jáde ṣàtì o kọ́ máa ṣe 419 o kọ́ máa ṣe gbà I don't care but èmi mọ̀ wípé èmi ò sí lára àwọn tí ń ṣe 419 mo dá dúró bí èèyàn bá lóun ní problem pẹ̀lú mi á jẹ́ bóyá nìyẹn parọ́ fún mi unlike irú èèyàn kan tó sẹ́ǹdì owó sí mi ó ní kí n bóun ṣiṣẹ́ kan ṣe mo sì fẹ́ kó gbé rẹ̀ jáde náà kí n tó mọ bí tí mò ń lọ pẹ̀lú ẹ̀. láàárín 2 hours tí kò dẹ̀ rí mi pè tó fún mi ní 100,000 tí kò rí mi pè kí n tó padà òun ti bìlí pé òun kàn máa bá mi sọ̀rọ̀ àkájọ máa sọ̀rọ̀ no 2 hours tó sẹ́ǹdì owó tí kò rí mi pè mo kàn bẹ̀ ẹ́ pé òun tí ẹ mọ̀ pé 419 ni mí òun tí ẹ mọ̀ pé kíní kan ni dàtẹ́ni dẹ̀ máa débẹ̀ tí mo rí mẹ́sẹ̀gì mo bá pè pé irú mẹ́sẹ̀gì wo ló sẹ́ǹdì sí mi olóòmọ̀ pé 419 lèmi èmi ọmọ tí ìyá bí tó fi ọjà àràn pọ̀n èmi máa gbowó lọ́wọ́ èèyàn mi ò ní ṣiṣẹ́ èèyàn mélòó la gbowó lọ́wọ́ ẹ̀ tí mi ò sẹ́ǹdì iṣẹ́ sí nílùú òyìnbó kó wá jáde kó sọ tó bá wá padà rí bẹ́ẹ̀ jẹ́ ká béèrè lọ́wọ́ ọmọ dáadáa pé kí ló fà á tó pé àṣírí àwọn bíi iṣẹ́ kan bíbá tí wọn ò tí wàá gbà bóyá ìgbà tí wọ́n tún padà pè wọ́n pé ọ̀dọ̀ olóògùn ló tún fẹ́ lọ ó fẹ́ lọ ṣoògùn ó ti lọ bá àwọn pásítọ̀ tó ń parọ́ fún ni kò ṣe pè wá mọ́ adẹ̀ ń wòran a mẹ́sẹ̀gì ẹ̀gan wọn ò mẹ́sẹ̀gì wa padà so I'm a free man bó bá sọ̀rọ̀ tì èmi náà jáde má sọ tèmi I'm a free man ṣèyàn kan ò lè rí nǹkan kan mú nínú ọ̀rọ̀ mi tó máa lóun fẹ́ kí ta ni mo dóbò mo fàdíya ni àbí ta ni máa ní òun ni mo toast yẹ I don't know I'm a free man. So just what I am just trying to say here is just that Christianity tèmi gbé dání I know it is the right way. ẹlẹ́sìn tẹ́yìn pé ní ẹlẹ́sìn kẹta táwa mọ̀ pé ẹ̀sìn àbáyé ni I know it's the right way. àwọn tó wà ń bẹ̀ ni wọn ò ṣe dáadáa àwọn tó wà nù kìrìsìtẹ́nì ni wọn ò ṣe dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìran tí Ọlọ́run fi wọ̀n wá gbogbo ẹ̀yin tó ń wò wá yìí ẹ sakuléètì mẹ́sẹ̀gì dáadáa ìran tó fi wọ̀n wá kò bá àwọn ẹ̀kọ́ ní pé 419 ìran làwa ń sọ kò sí nǹkan tó kàn wá ṣùgbọ́n wàá padà rí i pé ó máa dọ́run mòótọ́ wà láì àwọn tó bá dẹ̀ dọ́run mòótọ́ wọ́n ń jẹ ìka dọ́run wọ́n máa jẹ ìka dọ́run ṣẹ̀gẹ̀ lórí ìran tí mo padà wá sọ́lá ní ọ̀sán yìí o today is on the 15th of September 2022 táwọn ará bíi bá wọlé àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì kan á máa ṣẹlẹ̀ débi wípé Kristẹni ò ní ẹnu láti sọ nǹkan kan mọ́ ṣàwárí pé indoor worship la máa ṣe a ò ní lè ṣe bá ṣe ń ṣe normal tá ṣe free wa ó tó máa cave ẹ ó gbọ́dọ̀ ṣe kọjá rẹ̀ wọ́n máa wá lù yín ṣọ́ọ̀ṣì náà kó wá pa yín ebi tí wọ́n lọ nìyẹn because they want to work on the mandate of the Fulanis and wọ́n dẹ̀ fẹ́ sọ Nàìjíríà
di ọgbà mùsùlùmí tí kò jẹ́ nǹkan kan. Ẹ̀sìn burúkú ni ẹ̀sìn mùsùlùmí. tó jẹ́ kí n sọ fún ẹ kó tẹ́tí ẹ gbọ́ dáadáa. Ẹni tó lè wá against ohun tí mò ń sọ yìí sẹ́ á jẹ́ wípé ẹni tí kò sí làákàyè lórí ẹ̀. Kì í ṣe gbogbo mùsùlùmí lórí wọn ò pé o. Ṣé mo ti sọ fún ẹ kì í ṣe gbogbo mùsùlùmí, ṣùgbọ́n mùsùlùmí tó bá ti lè máa fọ́ọ̀lù sí irú nǹkan tí mo fẹ́ sọ yìí wípé sẹ́ tipátipá lọ gbọ́dọ̀ ṣe mùsùlùmí, olórí burúkú ni wọn o. Wọn kì í ẹ̀sìn yẹn ò dáa. O lè force ẹnikẹ́ni kó ṣe nǹkan tó wù. Bí ọ̀rọ̀ marriage ṣe rí pé èèyàn lè force obìnrin lé mi lórí, ẹni tí bá fẹ́ fẹ́ ni mo máa fẹ́. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí. You can force your God on me. Tí n bá sọ wípé fóònù ni mo fẹ́ máa sìn, tí mo dẹ̀ rí pé ọ̀nà ló wà ń bẹ̀, o lè force ẹ̀ lé mi lórí. Mùsùlùmí tó bá ti jẹ́ wípé ìwà jàgídíjàgan ni wọ́n fẹ́ máa ṣe, jẹ́ kí n sọ fún ẹ, olórí burúkú ni mùsùlùmí yẹn. It is not the right way. Máa tẹnumọ́ gbogbo gbà. Mùsùlùmí tó jẹ́ wọ́n ń ta góńgó nìyẹn. Ẹ rí ọlọ́sùn tó lọ ń bọ Ọ̀ṣun ẹ lọ́ba. Kí olórí burúkú ọba yín tó wà ní Ìlọrin kó tó débẹ̀ kọ́ ni omi ti wà ń bẹ̀, kó tó débẹ̀ kọ́ ni wọ́n ti ń bọ omi. Àwọn bàbá wa ti ń bọ omi káwọn ọba yín tó dé. Ẹ ò ní ṣàǹfààní láyé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So you need to share it. Àwọn ń dóde yìí o, àwọn ò sá kúrò ń bí o. Owóró ṣòkí nílùú Èkó la wà, kò sẹ́ni tó mọ bàbá confam JP o. Kẹ́yìn náà dé kẹ́ wá ṣe wèrè, káwá sun gbogbo mọ́ṣáláṣí làwa náà rẹ́dì báyìí o. Káwá sun everywhere, kí wàhálà ṣẹlẹ̀ làwa náà rẹ́dì báyìí. Tẹ́ bá dé sára yìí kọjá mọ́ṣáláṣí yìí tẹ̀ ń sọ, tí tẹ́ ti ń jẹ sára yìí, tẹ́ bá gbé kọjá bẹ̀ wàláì. Gbogbo ètò àwọn èèyàn máa ní èmi fọ́ǹbù, a ò fọ́ǹbù o. Ọgbọ́n la fi ń ṣe o. A ò fọ́ǹbù o. Ṣùgbọ́n àwọn tó ní mò ń fọ́ǹbù yẹn, ìwọ náà dé màmá ẹ̀ síta, kò dé bàbá ẹ̀ síta. Kí bàbá ẹ̀ wá máa sọ̀rọ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí àti màmá ẹ̀. Kí wọ́n náà máa sọ̀rọ̀ bí mi ti ń sọ̀rọ̀ yìí, ṣó ń gbọ́ mi kó jáde síta tí wọn ò bá ní ti pa ẹ́ látijọ́ yìí. Ṣó ń gbọ́ mi àbátọ́ làwọn máa jáde nígbà Lagos rally tí wọn ò rí wọn. Àwọn tó jáde nígbà Lagos rally ó mọ ibi tí wọ́n wà ní. Tí ẹ pé wọ́n jẹ́ ẹni tí ìjọba mọ̀ ni o. Tó jẹ́ àwọn tí ìjọba mọ̀. Ta ló mọ̀ wọ́? Ìwọ tó ń sọ fáwọn apáwò jáde, who knows you? Ta ló mọ̀lé ẹ̀? Ìwọ nílé ni? Ṣé o kọ́lé ni? Ó ti ṣe nǹkan rí láyé ẹ̀. Wọ́n mọ̀lé ẹ̀ náà. Mọ́tò kékeré tí wọ́n lè fi dẹ́ ẹ mọ̀ gan ò ní mọ́tò. Ilé tí wọ́n lè fi dẹ́ ẹ mọ̀ pé bíbá yìí ló ń gbé ò ní. Ìwọ tó ò níyàwó ní tó máa bí ọmọ lè wọ́n sọ fáwọn pé bàbá yẹn ń fọ́ǹbù, bàbá yẹn kò lè jà, bàbá yẹn ń sá. Gbogbo identity wa ló wà lọ́wọ́ wọn. Ṣé o ń gbọ́ mi? So ẹni tí wọ́n mọ̀ ó yàtọ̀ sí ẹni tí wọ́n ò mọ̀. So immediately tẹ́yìn ní ẹ fẹ́ lọ ṣe campaign or rally yẹn, lẹ́yìn tẹ́yìn bá ti lọ́lé tọ́tọ́líkálukú yìí ti lọ ọ̀dọ̀ àwọn tó máa descend sí, lọ́dọ̀ àwọn tí wọ́n rí ń bẹ̀ tí wọ́n sì mọ̀ dáadáa. Òun ló ṣe pé lọ́ fi lọ descend sọ́dọ̀ bàbá wa Sunday Igboho. Tí wọ́n mọ̀ wọ́n dáadáa. Bó jẹ́ Kóìkì gan wà ń bẹ̀ ni wàláì kì í ṣe ọ̀rọ̀ táwọn sọ yìí, òun ni wọ́n máa sọ. Àwọn àgbàlagbà tí wọ́n rorí, tí wọ́n lọ́pọlọ, tí wọ́n ní làákàyè náà ni wọ́n pè wá níjọ́ yẹn pé bàbá ẹ jókòó yín o, ẹ má yẹ kí ọ̀rọ̀ yẹn lọ fẹjú o, ẹ jókòó yín. Àwọn náà lọ pé bàbá Kóìkì, kì í ṣe pé Kóìkì ò fẹ́ wá bẹ̀ ńjọ́ yẹn. Èkó lọ́sì wà náà tí kò lẹ́kọ̀ọ́ náà pé wọn ò fẹ́ wá, ṣùgbọ́n ohun tó wà bẹ̀ ni pé tẹ́yìn bá lọ tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n á descend you, ẹ sì ní sùúrù. Ẹ jẹ́ káwọn ọmọ tí wọn ò mọ̀ yìí, ẹ jẹ́ káwọn ọmọ ìlọ fìrónú wọn wọ̀. Síbẹ̀síbẹ̀ mo ti sọ́lẹ̀ kìíní kejì kẹta ìkẹni karùn títí tí mo ti ń bá àwọn kan ṣì ń jáde wọ́n ní pé bàbá ó mọ̀ agbára ń bẹ o. Ṣùgbọ́n ẹni tó bá ní agbára tí kò dẹ̀ kíyèsí àwọn ló ń bá ogun lọ. Ẹni tó lágbára tó wá kíyèsí àwọn ní ṣẹ́gun ogun. Àwa fẹ́ ṣẹ́gun ni, a fẹ́ ṣẹ́gun ogun ni. A ò fẹ́ jẹ́ kí wọ́n ti ẹ̀yìn ogun wọn máa ròyìn wípé bàbá yẹn ti kú. So therefore a ní làákàyè. Ìwọ ní ó jẹ́ kó o gbé ìyá ẹ̀ jáde, kó o gbé bàbá ẹ̀ jáde náà, kó o gbé àwọn kí wọ́n náà jáde síta mẹ́rin. Kúrò nílé wa o. Ibi tí wọ́n ti lè ṣẹ̀sí náà ni pé kó wá bá wa nílé wa. Ilé wa náà la wà. Wá pé mi ò kú òun tí mo ti máa ń ṣe fídíò yìí.
a dẹ̀ ń sọ gbogbo ìgbà owó roṣo kí lọ́dọ̀ wa, ṣùgbọ́n ohun t'Olúwa sọ mo fẹ́ kó o bá mi pò kìkí ẹ̀ fún gbogbo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń fọwọ́ kékeré mú ohun tó wà ńlẹ̀ yìí, àwọn tó jẹ́ pé wọ́n ń sọ pé àwọn kan kìrìsìtẹ́nì gan tún wà láàrin wọn tó jẹ́ pé wọ́n tún sọ̀pọ́ọ̀tì àwọn nǹkan yẹn nítorí pé ohun tí wọ́n fẹ́ jẹ nísìn tí wọn ò ní rí jẹ mọ́ títí láéláyé. Ẹ tètè bá mi gbé fídíò ìdọ́dọ̀ wọn o, ojú òní tì yín, ẹ ṣe gan ni. Ẹ̀yin báyìí lèmi máa rí, èmi náà ẹ máa bá lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Baba Confirm JP. God bless you. Kenny nice day o.